ẹ jẹ́ ká ṣọ́ra ẹ má jà á dojú tàrú bítàn bá ṣe wá náà ní ká ṣe máa sọ ká má ṣàbòsí fún àwọn generations tó ń bọ̀. màá mú àpèjúwe díẹ̀ wá nínú ọ̀nà tá a fi ń da ojú tàrú tá a sì kíyè sára. bàbá tó sẹ̀yìn nílẹ̀ ìdílé yìí bàbá tó sẹ̀yìn sílẹ̀ ó kọ rẹ̀ omi ajíkóògùn ó kọ rẹ̀ ní òun ló bí bàbá yín ọmọ wa ń tẹ́ sí orúkọ yín lọ yóò parí sí ọmọ ajíkóògùn ìgbàtẹ́sì gbé ìwọ̀ wá yí padà ọ̀wá ní ajíkíhàn ọmọ ajíkíhàn ó ti bàtàn jẹ́ torí pé tó bá ń tírèsì ìtàn yẹn lọ tó bá ti débi orí rẹ̀ yóò dàrú kò ní lọ mọ́ gbà ọmọ ajíkíhàn ọjọ́ pé kò sí nínú àrọmọdọ́mọ láì tàwọn ajíkóògùn fàántù yóò dàrú ṣùgbọ́n bàbá tí ń jẹ́ ajíkóògùn kò sí ìtọ́ka ti ẹgbẹ̀lú ẹ̀ kò ń lọ́mọ nítorí tó ń jẹ́ ajíkóògùn ọlọ́run níbi ọlẹ́rẹ̀ nípa pẹ́kílẹ́mù tó fi ń kóògùn ọ̀kàwọ́ àbẹ́ ẹ̀kọ́ sọ́kàn ni kò kọ́ ó kọ ti ẹ tẹ́gbà tí wọ́n bí ọ̀nà sọ ní ajíkóògùn ó lè yí orúkọ rẹ̀ ó lè yí padà àǹtù ṣùgbọ́n orúkọ bàbá yẹn wọ́n yí padà torí pé yóò da ìtàn ìlú tó bá dìjọ iwájú yóò pàtàkì àbí kan tí ẹ̀ máa lérò pé ìwé sára fámílì yẹn nínú àwọn nǹkan tó gbàtànjẹ lẹ́nì ọ̀kàní tí mo sọ ilé mọ́fẹ̀ yọ pọ̀lọpọ̀ ìlú ẹni àgbélé ẹgbẹ̀rẹ̀ àpọ̀pọ̀ ìyẹ̀lẹ́ ajíkírù ọmọ ẹ̀ ajíkírù rárá ajíkóògùn ẹ̀fì síbẹ̀ tí bá kàn parọ́ tán ara wa jẹ àwọn ìlú tà ń gbé tábá ní ará agbolọ́ Iléṣà abẹ́ẹ̀kọ́ kí ni túmọ̀ Iléṣà ọ̀bá sẹ́ǹdì ẹ̀ padà ará agbolọ́ ilé mímọ́ ànímọ̀ lúdò tí wà ẹni tí ń lọ àdúgbò ìyànà church làdúgbò ó wá fẹ́ wọ ọkọ̀ wá ìlànà masjid kò ní àwọn ọkọ̀ òmọ́bẹ̀ ìyànà chọ́ọ̀chì ni wọ́n mọ̀ ìyànà masjid ìyànà mẹ́sàásí ọkọ̀ bẹ̀ alásìmọ́wùlà àtọ̀ọ̀lẹ̀ tó bá ti lọ chẹ́ǹdì ẹ̀hún kò ní yá àwọn ọlọ́kọ̀ ọ̀pẹ̀ bẹ̀ àbádúgbò tán ní ọlọ́run ṣògo aláṣògo aláhùsògo orúkọ yẹn ó ní nǹkan ṣe pẹ̀lú dídè ìtàn mọ́lẹ̀ mọ́dátàn ṣùgbọ́n orúkọ ara ti ẹ gangan fúnra rẹ̀ ó lè chẹ́ǹjẹ̀ tó bá ní kú fúrò náà ṣùgbọ́n orúkọ ìlú ó lè chẹ́ǹjẹ̀ ká tó bí ọ ló ti wà bẹ́ẹ̀ Ìbàdàn Ẹ̀bá Ọ̀dàn Ẹ̀bá nǹkan yẹpẹrẹ ní tó wà lẹ́gbẹ̀ẹ́ kò tóbi nílẹ̀ ẹjá yí padà kò sí yí padà mọ́ Ìbàdàn ó ti lókọ̀ so wá kàn so bó ṣe máa rí náà nìyẹn kó rọrùn tẹ́lẹ̀fẹ́ yí nǹkan padà àwọn òkì ní ìbẹ̀ lẹ́nìí táwọn èèyàn máa ń yí orí kì í padà ẹ fẹ́ ba ìtàn jẹ́ fáwọn tí wọ́n fẹ́ ṣe rìṣáàsì ni torí pé wọ́n ń pe àwọn nǹkan kan ní al-masadiru tarikhiyya historical source àbí historical sources àwọn ọ̀nà tí a fi máa ń tọpa ìtàn a ní oral source al-masdaru ash-shafa'i
ẹnu àtẹnudẹ́nu ọmọ bo ní ta ló bí bàbá yín ta ló bí bàbá yín ta irú ìyàwó làwọn bàbá tó bí àwọn bàbá wa akíkanjú ni wọ́n àwọn bàbá wa ọlọ́rẹ́ ni wọ́n irọ́ ni àwọn bàbá rẹ̀ ṣùgbọ́n kò ní sọ wípé àwọn ni bàbá kí ló sọ èèyàn dáadáa náà ní sọ possibility kí irọ́ kó wà níbi oral source ó wà bẹ́ẹ̀ torí pé kálukú tó dáa ní ọmọ sọ nípa àwọn bàbá ńlá bàbá yìí a dẹ̀ lè ní written source àtàrírí bóyá wọn kọ ìtàn kakalẹ̀ olóka ní library ìtàn Àkúrẹ́ ìtàn Ẹ̀gbá ìtàn Ìlọrin olóka library possibility kírọ́ náà wà bẹ́ẹ̀ wà torí pé ẹni tó kọ ìtàn ọmọ ìlú mi àwọn nǹkan tó lè tàbùkù ìlú yẹn objectivity yẹn ó lè mọ́ sí níbẹ̀ ó lè mọ́ fi sọ pẹ̀lú so possibility kọ́rọ̀ ó mọ́ tún jọra wọn náà kí rọ́dí ẹ̀ wà níbi written source wà archaeological source antoric al-athar archaeology ó làwọn ènìyàn kan tó bá fẹ́ mọ ìtàn wọ́n lè mọ wúlẹ̀ tó bá wá wú ilẹ̀ yìí ní ìsìn báyìí tó bá wá rí bí àwọn amọ̀ àwọn material kọ̀ọ̀kan tán rí wú jáde wọ́n wà wò títí tí wọ́n níta pẹ̀lú táwọn rí yìí wọ́n gbé lọ láàbù pé ọdún mélòó ní kíní ti wà nínú ilẹ̀ wọ́n tẹ̀sẹ̀ tán bá tẹ̀sẹ̀ wọ́n wà wò pé àwọn tán ti gbé bí yìí rí tẹkinọ́lọ́jì tí wọ́n ní nígbà yẹn tí wọ́n fi lè ṣerú nǹkan yìí wọ́n wá mọ̀ fi wọ́n tírèsì táwọn ó súnmọ́ kán nímọ̀ nípa nǹkan báyìí ó súnmọ́ kí wọ́n ṣe bá àwọn ìdà tá a rí yìí àwọn tó wọ́n dẹ̀ wọ ọdún almost 1,000 years àwọn tó ti gbé bẹ̀rẹ̀ rí ní pè ní archaeological source láti lè fi dé ìtàmọ́lẹ̀ ṣùgbọ́n yìí náà ó máa ń al-masdaru lughawi ó sábà máa ń wà accurate tẹ́ ẹ bá fẹ́ mọ̀ bí èèyàn ṣe jẹ́ ẹ máa lísì sédè tó ń sọ nínú èdè rẹ̀ a máa kídà rẹ̀ ẹ máa wo literature wọn ó kì í yí padà àwa là ń ba ìtàn jẹ́ lónìí wọ́n máa ní ọmọ Ẹdẹ ajílálà ọ̀sán ọmọ ají fi gbogbo ara dáadé ẹni ọmọ àrùn gbàgbọ́ wọ̀lú ọmọ àrùn búburú wọlé Ẹdẹ nìròwé lẹ́nu èèyàn wà lè rò pé ajílálà ọ̀sán ìyẹn sì lè máa lálà ọ̀sán ajísọ̀sọ́ ẹ̀ ń ba ìtàjẹ́ ni ṣe rí lálàá àlátá sọ yẹn ó ní tó dè mọ́lẹ̀ nínú ìtàn tí a bá ti yọ kúrò bẹ́ẹ̀ nǹkan ẹ̀ ti lọ jù ọmọ àrùn búburú wọ ilé Ẹdẹ búburú báwo ọmọ ajẹ́ ń dómì búburú tó burú jẹ́ oúnjẹ ni búburú yẹn kì í ṣe popcorn èyí tá ń ṣe yẹn gan ni o àwọn àgbàdo yíyan tí àbí kò ní tètè bàjẹ́ kán wá dì sínú àpò tán bá lọ ojú ogun òun ni wọ́n jẹ títí tí wọ́n fi dé ẹ ti bẹ̀yẹn tírèsì àwọn ogun wo ni tì ní jà ẹ ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n yìí ló nìsí ẹni àrùn búburú báwo ọmọ ajẹ́ Indomie so àwọn àrọmọdọ́mọ tí ń bọ̀ náà àwọn náà wà sọ pé ọmọ ajẹ́ Indomie wọlé ìfẹ́ ti sọnù wọ́n ń kí ìdílé ilé ẹgbẹ́ gúnyán àlejò mọ́mọ́ ṣé ẹ̀fẹ́fà àlejò ló ń jẹ ni ọmọ àfi gas cooker àfi dáná káwọn èèyàn tó pọ̀ kí wọ́n lè jẹ ẹ̀chẹ́jì kìíní yẹn in tí oríkì yẹn dẹ̀ fẹ́ gbé kó yé wa ni pé àwọn baba ńlá yín bí wọ́n ṣe dáa tó wọ́n láhùn wọn èyí gbà lè pé yóò lè dáadáa kọ́mọ̀ níbi tó kù sí ọmọ àfàbẹ́rẹ́ gúnyán kálejò ṣe nínú o kálejò bá ṣe rí gbogbo àwọn òkì ẹ má yí padà o ẹ má ba ìtàn ìjẹ́ fáwọn tó fẹ́ ṣiṣẹ́ ìtàn lọ́la torí pé tàtà àmọ́ sọ wọn ò tí ì bí ọba ńlá bàbá wa
àwọn materials táwà jókòó tí táàbì ṣe rìṣáàsì yẹn wọ́n lọ tí ń change yìí o ní ìsìn mo béèrè kí lórúkọ rẹ kí lórúkọ bàbá rẹ bàbá tó bí bàbá rẹ kí lórúkọ wọn mo ń béèrè lọ títí ó tó stage kan mo bẹ̀rẹ̀ sí ní gbọ́ Ṣàngó bíi mo ti di pé ibi tí Islam ló ti bẹ̀rẹ̀ ló ti pẹ̀m ibi tí mo ti ń gbọ́ Ṣàngó so yóò fún mi láǹfààní láti lè trace pé ìgbà wo ni Islam wọnú family yìí kò ní ìdíkò sọ fún mi ṣùgbọ́n Ṣàngó bíi àwọn ni Olúwa dáre aláàbí ọlọ́wọ̀ ìbímọ aláàṣẹ Ṣàngó pé ní Ṣàngó bí yìí ká lè mọ̀ pé lórí bàbá yẹn Islam ò tí bẹ̀rẹ̀ yóò gá ìjú wa ìdí yẹn tánàbí sallallahu alaihi wasallam anábì kì í change orúkọ family ṣùgbọ́n orúkọ ti ẹ gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ anábì change ń ta ara sọ wẹ́rẹ́ yìí dẹ̀ máa odidi ìmọ̀ ni lọ́gbẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìtàn lónìí ó bùkátà ká tún gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ oral source written source archaeological source gbogbo àwọn sources yẹn ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ wọ́n ń pè nǹkan kan ní historical fallacies okun bẹ̀ àbíkẹ́lẹ̀ bẹ́ẹ̀ sọ lórí ìtàn Odùduwà ohun adìẹ nífẹ̀ẹ́ àwọn ń tàn ọ̀rọ̀ eléyìí kìí sọ̀rọ̀ wọ́n lè kọ́ sínú ìwé even bẹ́ẹ̀ bá dé Cambridge University ní library èyí tó ní í ṣe pẹ̀lú African culture kẹbà lọ kà Yorùbá Odùduwà ìjẹ́ kàmẹ́rà ẹ lọ sí Oxford University ẹ lọ sí Cambridge ìjẹ́ kàmẹ́rà ni ìtàn tí ó dẹ̀ tú lẹ́yìn tó ń túmọ̀ sí wípé ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà la fi ń ba ìtàn jẹ́ pẹ̀lú ká máa change àwọn nǹkan tí ò yẹ ká change bẹ́ẹ̀ sì ni téèyàn bá nímọ̀ kò ní nǹkan ká ṣe pẹ̀lú àkídà rẹ̀ ẹ̀yìn bàbá kan jẹ́ òkú bí yìí mú fọ́fọ́fọ́fọ́ padà làá máa kásà bá ti wọ́n làkú máa kò sí ìjọkàn wọ́n pẹ̀lú ẹ̀ òun àtọ́ Ọlọ́run so ti ara àwọn tí ń gbé Abdul Shams nínú àwọn fámílì Ànábì sallallahu alaihi wasallam ẹ bá ń trace nasabu Ànábì ẹ bá Abdul Shams níbẹ̀ Ànábì ò change Ànábì fún ẹ̀gbẹ́ ẹgbẹ́ ló sọ pé orúkọ mi ana Muhammad bin Abdullah bin Abdullah Ànábì rẹ̀ sí ní tó nínú èjì yẹn Ànábì sọ dédé bin Abdul Shams Ànábì rẹ̀ sọ bin Abdullah Abdul Shams ẹ̀rù oòrùn Ànábì ò change àwọn nǹkan yìí jẹ́ kó rọrùn fún wa láti lè trace history tí ó rẹ̀ fún wa ní òdodo ọ̀rọ̀ so tẹ̀síìrì láńṣẹ́ ṣùgbọ́n a yà síbẹ̀ yẹn ló fi jẹ́ wípé lẹ́nu pẹ̀lú iṣẹ́ ìwádìí tó fẹsẹ̀ rinlẹ̀ láti lè jẹ́ kí a ní accuracy at least 90% nípa ìtàn àbí ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ kọjá nínú linguistic source, literary source, language and literature yóò rọ̀ wá lọ́rùn láti ti gẹ́ẹ̀tì ẹ̀ pọ̀. Ìbàdàn àti Ẹ̀gbá tí ẹ̀mù tí wọ́n jagun tí èso kékeré tí ẹ̀mù ẹ̀sọ́wọ́ wà lẹ́gbà wọ́n èbí mi ìlú àbáyé ṣùgbọ́n rọrùn fún mi láti sọ̀rọ̀ lórí ogun tí mi sì ní bèèrè ọwọ́ ẹ̀láka ìgbà ń kọ́ nínú èdè nìyẹn mọ́kàrò pé èdè à ń kọ́ language láti lè jọjọ sọ̀rọ̀ to communicate láà ọdún tó kọjá yẹn ẹnìkan á jọ èrè pé kí ni tàkásù sí mo kàn máa lè jì lóga àrọ̀bíà nǹkan sí ọ́ lóga àrọ̀bíà ó kọjá àdúrà ní èdè ó kọjá wípé mo kàn fẹ́ communicate nìkan many things wà tó yẹ pé gbogbo ẹ̀ náà orí èdè ló sọ mọ́ even psychology rẹ nínú èdè rẹ láti gẹ̀ẹ́tì lápòjú rẹ Yorùbá ní pẹ̀lẹ́ ó lákọ̀ ó lágùn ṣé ẹ mọ̀ wípé nínú language yẹn will establish psychology rẹ pẹ́yà ní pẹ̀lẹ́ o ìwọ̀n kan sọ nìyẹn abẹ́kọ̀ọ́ lóògbà tó sọ yẹn mo determine psychological being rẹ látara gbẹ́bí ẹjú pé pẹ̀lẹ́ o, pẹ̀lẹ́ mo sọ ayọ́ mẹ́ mo pọ́pọ́ mọ́
ilé ò sí ó pọ́n mọ́ ń bẹ̀ bẹ̀tì dàlálà rẹ̀ láńgòdì kékeré mú jáde tí n bá sì fẹ́ bọ́ sọ̀rọ̀ tí mo fẹ́ gbomi lójú ẹ̀ nísì ó ní àti bọ́ sọ tí n bá dẹ̀ fẹ́ kó rẹ́rìn ọ̀rọ̀ yìí náà wá sọ láti lóga so látara àdé eléyìí tí ò bá tí kẹnu nínú ìmọ̀já yẹn ó mọ̀ kankan kì í ṣe wípé Arabic of airport salmator Arabic of air flight kìíní kan plane ìṣẹ́ bóò láti lè sọ̀rọ̀ bóò láti lè ìbùkọ́ wa máa fún yín sọ no it's not ọ̀rọ̀ language kọjá ẹ̀ ó di ọ̀pọ̀lọpọ̀ alhawadithu tarikhiyya ó di mọ́lẹ̀ tí a rí Ọlọ́run tó dá wa ó fi nǹkan tó pọ̀ sí wa lára wa fi anfusikum afala tubsirun Yorùbá máa ń sọ̀rọ̀ kan Yorùbá ó sọ wípé apani ń jẹ́ apani ẹ̀gbọ́ àfihàn ń jẹ́ àfihàn èwo wá ní ọkú ààrẹ Ẹ̀gbá níwájú ìta Ògúnmọ́lá ìwáyà kan nìyẹn ìwáyà ẹlẹ́ẹ̀kejì apani ń jẹ́ apani àfihàn ń jẹ́ àfihàn èwo wá ní ọkú ará Ìbàdàn níwájú ìta Sódẹ̀kẹ́ jẹ́ mọ̀ pé násù yẹn làwà nílọ́wọ́ ṣùgbọ́n násù yẹn mo lè kọ ìtàn bíi 10 pages lórí násù tí ó sì dọ́gba pẹ̀lú tó ṣẹlẹ̀ àkọ́kọ́ gbólóhùn méjì jáde Ògúnmọ́lá Sódẹ̀kẹ́ àwọn méjèèjì yẹn principal actors ni wọ́n nípa ogun tó ṣẹlẹ̀ Ògúnmọ́lá níbàdàn akíkanjú Sódẹ̀kẹ́ àgbà olórí ogun náà nílẹ́gbà ìgbà tó gún wá pọ̀ láàrin àwọn méjèèjì ó ní pé tẹ́lẹ̀ bá rí ará Ìbàdàn Ẹ̀gbá wọ́n pa bí Ẹ̀gbá bá kọjá ní etí bí Ìbàdàn bá ti mọ̀ pa Ẹ̀gbá ni Ìbàdàn náà pa ẹnìkan wá ń lọ lọ́kọ̀ òun wá látẹ̀gbá ó wá tàjà ọ̀rẹ́ rẹ̀ kan wá rí ọwọ́ àti ọkú bóòní ààrẹ Ẹ̀gbá níwájú ìtọ̀ Ògúnmọ́lá ó tún wá ń ṣe ní ẹ̀ǹlẹ́ ó ti tó ààrẹ Ẹ̀gbá ó tún ìjọ epo ń ga ààrẹ Ẹ̀gbá níwájú ọ̀pá tẹ́lẹ̀ àbí kó ṣe pọ́n bá ọkú ará Ìbàdàn níwájú ìta ti Sódẹ̀kẹ́ náà sọ pé apani ń jápani àfìnìyàn ń jáfìnìyàn tí ọ̀rẹ́ pa nínú so a ti bẹ̀rẹ̀ pé ìjà kan ṣẹlẹ̀ rí nínú ìtàn àwọn olórí ogun yẹn sì ni Sódẹ̀kẹ́ àti Ògúnmọ́lá kéèyàn wá yí nǹkan yẹn padà kéèyàn wá ní apanijá apani abinijá ó wá ní ọkú ará Ìbàdàn níwájú Abíọ́lá afẹ́ fi nǹkan yẹn Abíọ́lá lé ṣé àpẹẹlẹ ni wọ́n ń ṣe bẹ̀ tó ti bá ìtàjẹ́ kò sí bá ṣe rí ìtàn yẹn trace mọ́ so látara àdé eléyìí ibi tá a ti yà síbẹ̀ yẹn tafsir là ń ṣe ṣùgbọ́n Qur'an kó gbogbo tí ń jẹ́ ìmọ̀ gbogbo sílẹ̀